lórí ètò Agogo Ayo àtẹniṣètò àtẹnigbètò pátápátá a ó máa fayọ̀ ṣe dídé ayọ̀. ohun tí àṣà tiwa tó fi dára ju tòyìnbó lọ nìyẹn. Òyìnbó ní ẹ dúró dọ́dún lẹ́yìn ọdún mẹ́rin. Yorùbá ní tó bá ti ní wá lára, bó bá jó lórí ẹbí yín, baálé ló ń ní ara lé lára, ẹ lọ fẹjọ́ sùn baálẹ̀. Baálẹ̀ àwa pè pé ìwọ baálé ò ní àwọn ẹbí ẹ̀ lára. Tó bá fẹjọ́ ẹ̀sùn lẹ́ẹ̀kejì, wọ́n á sọ fáwọn ará ilé yẹn pé ẹ̀yàn baálé mi. Tó bá jẹ́ baálẹ̀ ló ń ní ará abúlé lára, wọ́n á lọ sọ fún kábíyèsí. Tí baálẹ̀ bá wá dẹ̀ ti pé tó wọ́n máa ní ó yá ẹ lọ yan baálẹ̀ mi. Tó bá jẹ́ kábíyèsí gan ló ń ní ìlú lára, kò lè sẹ́pọ̀ òun ni tọ́ba láṣẹ òde bẹ́ẹ̀ onílẹ̀ Yorùbá. Gbogbo èèyàn máa àwọn ìjòyè tẹ̀ ní wá sáàfin mọ́ ni. A wá máa dá ìjọba tiẹ̀ ṣe. Ẹ jẹ́ n tí wá fún yín níbi tí ìmọ̀ ìjìnlẹ̀ tí mo ṣe lórí ẹ̀ wù jáde sí. Àwọn ọba àgbà yẹn wọ́n ń gbọ́ owó oṣù o. Àwa náà mọ̀ pé ìṣèlú tá à ń ṣe ní Nàìjíríà ó bá ti lè wọlé oṣù oríire nìyẹn. Nílẹ̀ Yorùbá kò rí bẹ́ẹ̀. Pàfi ẹ joyè kò mú ìṣẹ́ ẹ̀ tán. Ó máa lọ wáṣẹ́ ṣe fúnra ẹni. Mo wá béèrè lọ́wọ́ àwọn tí mo wádìí torí mo lọ sí mo lọ bá àwọn ọba láti ṣe ìmọ̀ ìwádìí. Ipe ńgbà táwọn ọba àgbà yẹn tí wọn ò gba owó oṣù, báwo ni wọ́n ṣe ń jẹun? Wọ́n wá sọ fún mi, wọ́n ní sọ̀mí kalẹ̀ níbẹ̀ láàfin. Tó bá ti hùwà dáadáa sílùú, tó bá ṣe ń wa iṣu tiẹ̀ ló máa sọ fún wọn pé bá mi wa iṣu bíi 10 ń bẹ̀ yẹn. Tá bá ti ń lọ kó yàfin kó ra. Ó túmọ̀ sí pé iṣẹ́ rere ni wọ́n ń jẹ ńgbà yẹn. Ìwọ tó bá ti ṣiṣẹ́ rere báyìí, kébi máa pa ẹ́ nìyẹn. Kò rí bí ìsìn tó jẹ́ pé ebi ń para rẹ̀. Àwọn ọba gan wọ́n ń gbégbá wọn tẹ̀lé àwọn olóṣèlú káàkiri. So àwọn àmúyẹ tó jẹ́ pé tá a bá mú àṣà wa, tá a bá wo àmúyẹ tó wà níbẹ̀, tá a bá bẹ̀rẹ̀ sí í lò nínú ìgbésí ayé wa ní ìṣe ìlú ní ìṣe àdúgbò, ìṣe ọrọ̀ ajé wa ní. Tá a bá wo orílẹ̀-èdè Nàìjíríà, ọ̀pọ̀lọpọ̀ èèyàn ló ti kàwé, ẹlòmíà kàwé á tún gba masters á gba gbogbo ẹ̀. Tẹ́ bá ní kí ló ń ṣá lòun wáṣẹ́. Ìtumọ̀ ẹ̀ ní pé n tó lọ kàdí lù ní school yẹn kò dóúnjẹ fún. Kò dóúnjẹ fún, kò dẹ̀ kọ́ lọ́gbọ́n, kò jẹ́ o ka masters, o ka PhD, o lè dá nǹkan kan ṣe. Ó túmọ̀ sí pé ìwé ìyá ló kà. Ẹ wò mo kọ́ síbẹ̀ mo ní education ẹ̀kọ́ tó bá ti kọ́ tí ò mú káyé ẹ bẹ́tà. Kí ni Yorùbá ignorance? Àìmọ̀kan ló lọ kọ́ yẹn. Ó lọ fi ọdún 4 kọ́ àìmọ̀kan. Àwa náà ní ẹ̀kọ́ kóyìnbó tó dé, ṣùgbọ́n ẹ̀kọ́ táwa máa ń kọ́ ẹ̀kọ́ tó máa sọ ẹ́ di tó bá ti kọ́ṣẹ́ ẹ̀ tán wà dángájíá. Wà bẹ̀rẹ̀ táwa náà bá lè nínú àṣà wa oríṣiríṣi nǹkan tá a lè ṣe wà tó máa fi oúnjẹ sí ẹ, tó máa fi sórí tábìlì ẹ. lórí ètò Agogo Ayo.